Kọ́ríńtì kínní orí 5. À ń ròyìn rẹ̀ kálẹ̀ pé àgbèrè wà láàrin yín àti irú àgbèrè tí a kò tilẹ̀ gbúròó rẹ̀ láàrin àwọn kèfèrí, pé ẹnìkan nínú yín fẹ́ aya bàbá rẹ̀. Èmi sì ń fẹ̀ sókè, ẹ̀yin kò kúkú káàánú kí a lè mú ẹni tí ó wu ìwà yìí kúrò láàrin yín. Nítorí lóòótọ́, bí èmi kò ti sí lọ́dọ̀ yín nípa ti ara, ṣùgbọ́n mo wà pẹ̀lú yín nínú ẹ̀mí, èmi sì ti ṣe ìdájọ́ ẹni tí ó hu ìwà yìí tán, bí ẹni pé mo wà lọ́dọ̀ yín. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, nígbà tí ẹ̀yin bá péjọ àti èmi pẹ̀lú agbára Jésù Kristi Olúwa wa, kí ẹ fi irú ènìyàn bẹ́ẹ̀ lé Sátánì lọ́wọ́ fún ìparun ara, kí a lè gba ẹ̀mí rẹ̀ là ní ọjọ́ Jésù Olúwa. Ìṣeféfé yín kò dára. Ẹ̀yin kò mọ̀ pé ìwúkàrà díẹ̀ ní mú gbogbo ìyẹ̀fun di wíwú. Nítorí náà, ẹ mú ìwúkàrà àtijọ́ kúrò nínú yín, kí ẹ̀yin kí ó lè jẹ́ ìyẹ̀fun tuntun, gẹ́gẹ́ bí ẹ̀yin ti jẹ́ àìwúkàrà, nítorí a ti fi ìrékọjá wa, àní Kristi, rúbọ fún wa. Nítorí náà, ẹ jẹ́ kí a ṣe àjọ náà, kìí ṣe pẹ̀lú ìwúkàrà àtijọ́, bẹ́ẹ̀ ni kìí ṣe pẹ̀lú ìwúkàrà àrán kan àti ìwà búburú, bí kò ṣe pẹ̀lú àìwúkàrà òdodo àti òtítọ́. Èmi ti kọ̀wé sí yín nínú ìwé mi pé kí ẹ má ṣe bá àwọn àgbèrè kẹ́gbẹ́ pọ̀, ṣùgbọ́n kìí ṣe pẹ̀lú àwọn àgbèrè ayé yìí pátápátá, tàbí pẹ̀lú àwọn olójúkòkòrò, tàbí àwọn alọ́nilọ́wọ́gbà, tàbí àwọn abòrìṣà. Nítorí nígbà náà ẹ kò lè ṣàìmá ti ayé yìí kúrò. Ṣùgbọ́n nísinsìnyí mo kọ̀wé sí yín pé bí ẹnìkan tí a ń pè ní arákùnrin bá jẹ́ àgbèrè, tàbí olójúkòkòrò, tàbí abọ̀rìṣà, tàbí ẹlẹ́gàn, tàbí ọ̀mùtípara, tàbí alọ́nilọ́wọ́gbà, kí ẹ má ṣe bá kẹ́gbẹ́ pọ̀. Irú ẹni bẹ́ẹ̀ kí ẹ má tilẹ̀ bá jẹun. Nítorí èwo ni gbémi láti ṣe ìdájọ́ àwọn tí ń bẹ lóde, kí a ṣe àwọn tí ó wà nínú ni ẹ̀yin ṣe ìdájọ́ wọn. Ṣùgbọ́n àwọn tí ó wà lóde ni Ọlọ́run ṣe ìdájọ́ wọn. Ẹ yọ ènìyàn búburú náà kúrò láàrin ara yín.